tí ò ní èyí tí ó ṣe èsì tí ó gbẹ̀yìn nínú oṣù kẹrin ti ọdún yìí ní orúkọ ti Bàbá àti ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Praise the Lord. Hallelujah. We are proceeding in this service as we sing from CAC Gospel Hymn, hymn number 100. À ń tẹ̀síwájú ní ìsìn tí ò ní nígbà tá a máa kọrin nínú ìwé ìrere tìjọ Apostolic ti Kristi orin ọgọ́rùn-ún kí irú àwọn tí ó fẹ́ ìgbàlà rẹ kí ó máa wí ní ìgbà gbogbo pé kí a gbé Ọlọ́run ga. Ọba ògo àlàáfíà n ó fẹ́ràn rẹ, ìfẹ́ náà kì yóò dẹ́kun, n ó sùn wọn. Ẹlẹ́dàá wa àti olùgbàlà wa, àdúpẹ́ ní ọwọ́ yín, a gbé orúkọ yín ga pé ẹ̀yin náà ni lánàá, ẹ̀yin náà ni lónìí, ẹ̀yin náà ni ní ọjọ́ gbogbo. Àdúpẹ́ fún oore yín àti ààbò ẹ̀yin Ọlọ́run lórí ayé wa. Àdúpẹ́ fún ìlérí àti májẹ̀mú yín tí kò yí padà. Ẹni bí àwa bá ń la iná kọjá, ẹ wà pẹ̀lú wa. Bí a bá ń la odò kọjá, ẹ ò ní fi wá sílẹ̀.
iná ayé ẹ̀ ní jẹ́ ó jó wa odò ayé ẹ̀ ní jẹ́ ó gbé wa lọ ìlérí àti májẹ̀mú yín yìí ó sì wà bẹ́ẹ̀ kò yí padà àdúgbò bó tilẹ̀ jẹ́ wípé a wà ní àkókò tí àìsàn àjàkálẹ̀ àrùn tí a ń pè ní coronavirus tí ó bá gbogbo ayé jagun lọ́wọ́lọ́wọ́ èyí tó fa àtìmọ́lé fún ìdílé kọ̀ọ̀kan àti ẹnì kọ̀ọ̀kan èyí tó fa ìdíwọ́ fún ìsìn láti máa jọ́sìn nínú ilé Ọlọ́run èyí tó fa ìdíwọ́ tí ò jẹ́ ká lè máa ṣe ìsìn ní abẹ́ ilé kọ̀ọ̀kan pé kí onílé kó gbélé kí onílé kó jókòó sí ilé rẹ̀ àdúgbò pé síbẹ̀ ẹ̀yin Ọlọ́run ò fi wá sílẹ̀ o ẹ wà pẹ̀lú wa nípa ti ara ẹ wà pẹ̀lú wa nípa ti ẹ̀mí ẹ̀yin Ọlọ́run dáàbò bò wá ẹ̀yin Ọlọ́run tọ́jú wa ẹ tọ́jú ọmọ ẹ tọ́jú aya ẹ tọ́jú ìdílé ẹ tọ́jú ìjọ Ọlọ́run ìyanu ó ṣe ẹ fún wa ní jíjẹ àti mímu ẹ tún mú wa wà láyé ẹ mú wa wà láàyè ẹ mú wa rí Sunday tó gbẹ̀yìn oṣù kẹrin láyé àti àlàáfíà orúkọ Jésù Olúwa gba ọpẹ́ wa ọba àwọn ọba Olúwa gba ìyìn wa ọpẹ́ wa àti ìyìn wa Olúwa ṣe ní ìtẹ́wọ́gbà bí a ti wà nínú ìsìn yìí Olúwa sọ̀kalẹ̀ wá gbogbo ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ àrí ojú rere rẹ tí ò ní jẹ́ kí a rí àánú rẹ tí ò ní jẹ́ kí a rí ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn lórúkọ Jésù Olúwa dáríjì Olúwa abéèrè fún ìyà sí mímọ́ Olúwa yà wá sí mímọ́ ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ wá Olúwa sọ̀kalẹ̀ wá Olúwa sọ̀kalẹ̀ wá Olúwa sọ̀kalẹ̀ wá nínú ìsìn yìí ọkàn ọmọdé àti ọkàn àgbà ọkàn ọkùnrin àti obìnrin Olúwa bá wa pàdé Olúwa sọ wá di alábùkún fún jẹ́ ká lọ pẹ̀lú ìdáláre Olúwa gbọ́ àdúrà orílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run gba àkóso rẹ̀ àìsàn búburú yìí Olúwa dáwọ́ rẹ̀ dúró orílẹ̀-èdè àgbáyé Olúwa gba àkóso rẹ̀ àìsàn búburú yìí Olúwa dáwọ́ rẹ̀ dúró gbogbo àwọn tó ti lùgbàdì àìsàn náà Olúwa wò wọ́n sàn Ọlọ́run mú wọn lára dá Olúwa ṣẹ́gun fún wa àwọn tí wọn ò tí lùgbàdì rẹ̀ Olúwa má jẹ́ lùgbàdì rẹ̀ Ọlọ́run dáàbò rẹ̀ bò wá Olúwa gbọ́ àdúrà nínú ìsìn kárí ọwọ́ agbára kárí ọwọ́ ìyanu kárí ọwọ́ ìṣẹ́gun kárí ọwọ́ ìdáhùn kárí alábùkún fún ní ìparí ohun gbogbo ká lè yí orúkọ rẹ ní orúkọ Jésù Olúwa wa àdúrà Olúwa. ìsìn tòní láòrí nínú ìwé ti ìrere Máàkù orí kẹrìndínlógún ẹsẹ̀ kẹta títí dé ẹsẹ̀ keje ó kà wípé nígbà tí ọjọ́ ìsinmi sì kọjá Maria Magdalene àti Maria ìyá Jákọ́bù àti Salome ra tùràrí kí wọ́n bá wá láti fi kùn ní kùtùkùtù òwúrọ̀ ọjọ́ kìíní ọ̀sẹ̀ wọ́n wá sí ibi ibojì nígbà tí oòrùn bẹ̀rẹ̀ sí ń là wọ́n sì ń bá ara wọn ṣe àròyé wípé ta ni yóò yí òkúta kúrò ní ẹnu ibojì náà fún wa nígbà tí wọ́n sì wò ó wọ́n rí i pé a ti yí òkúta náà kúrò nítorí pé ó tóbi gidigidi nígbà tí wọ́n sì wọ inú ibojì náà wọ́n rí ọmọkùnrin kan jókòó ní apá ọ̀tún tí ó wọ agbádá funfun ẹ̀rù sì bà wọ́n ẹsẹ̀ kẹfà ó sì wí fún wọn pé ẹ má bẹ̀rù ẹ̀yin wá Jésù ti Násárẹ́tì tí a kàn mọ́ àgbélébùú ó jíǹde kò sí níhìn-ín ẹ wo ibi tí wọ́n gbé tẹ́ ẹ sí ẹsẹ̀ keje tí ń ṣe ìdánidúró ṣùgbọ́n ẹ lọ kí ẹ sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti Pétérù pé ó ṣáájú yín lọ sí Gálílì níbẹ̀ ni ẹ̀yin yóò gbé rí bí ó ti wí fún yín. Èyí ni ìparí ẹ̀kọ́ kíkà náà. Ọlọ́run kó bùkún àti olùgbọ́ àti olùkà. Yeah.
ní orúkọ Jésù. Àmín. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Àmín. Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́ agbẹ́yìnga àyìn lógológolo yìí fún orí ọ̀fẹ́ tí ẹ tó fi fún wa láti tún gbọ́ ọ̀rọ̀ yín. Olúwa ó ṣe torí pé ò jẹ́ kí ọ̀dá ọ̀rọ̀ rẹ kó dá wa ní orúkọ Jésù. Gba ọpẹ́ wa. Àmín. Ẹ̀mí mọ́ gba ẹ̀yìn wa. Àmín. Bí a ti wà nínú ilé tí à ń gbọ́ ọ̀rọ̀ náà ní orúkọ Jésù jó ṣì wá ní rere. Àmín. Ẹ̀mí mọ́ jó yí ọkàn wa padà. Àmín. Ká lè rìn nínú ẹ̀. Àmín. Ògo ni fún Kristi. Hallelujah. Jésù Kristi Olúwa wa. Àmín. Òwúrọ̀ yìí. Thank God Almighty for the opportunity received this morning Láti dúró níwájú ẹ̀yin ọmọ Ọlọ́run alààyè. to stand in the presence of you children of God. Mo tún dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá mi nínú Olúwa fún I orí ọ̀fẹ́ tí also wọ́n fún mi. appreciate our Father in the Lord for the privilege given to me Láti bẹ́ ẹ̀yin ọmọ Ọlọ́run sọ̀rọ̀. to speak unto the children of God. Bí ó tilẹ̀ jẹ́ wípé a wà nínú ilé. Even though we are at home, Mo gbàdúrà ní àpapọ̀ pray àti ẹ̀yin àti àwa ìjọba ọ̀run a ó fi ṣèrè jẹ. and we inherit the kingdom of God in Jesus' name. Amen. Ìjọba ọ̀run kò ní bọ́ lọ́wọ́ wa. Amen. Mo kí wa pé a kú àsìkò yìí. I want to greet you for this period. Bó tilẹ̀ jẹ́ pé a wà nínú ilé. Even though we are at home, Ìyẹn ò dí wa lọ́wọ́ pé kí a má ráyè sin Ọlọ́run. that does not disturb our worship before the Lord. Ìyẹn ò dí wa lọ́wọ́ kí a má bá Ọlọ́run pàdé Doesn't nínú ilé wa. disturb us from meeting with the Lord in our various homes. Mo gbàdúrà ní orúkọ Jésù Kristi. I pray in the name of Jesus Christ, Èmi àti ẹ̀yin you and I, nírú àkókò tí a ń là kọjá in yìí. this time that we are passing through, A ò ní sáko kúrò lọ́dọ̀ Ọlọ́run. will not go astray in Jesus' name. Praise the Lord. Hallelujah. Orin yẹn ni ó dúró tì wá, ó ń bẹ lẹ́yìn wá, àjíǹde àti ìyè ó ń bẹ lẹ́yìn wá. Ó dúró tì wá, ó ń bẹ lẹ́yìn wá, àjíǹde àti ìyè ó ń bẹ lẹ́yìn wá. Ó dúró tì wá, ó ń bẹ lẹ́yìn wá, àjíǹde àti ìyè ó ń bẹ lẹ́yìn wá. Ó dúró tì wá, Ó ń bẹ lẹ́yìn wá, àjíǹde àti ìyè ó ń bẹ lẹ́yìn wá. Mo kí wa lọ́pọ̀lọpọ̀ wípé I greet you greatly that àjíǹde àti ìyè resurrection and life, ẹni tí ṣe Jésù Kristi who is Christ Jesus, ó wà lẹ́yìn èmi àti ẹ̀yin is with us bí a ti ń la àkókò yìí kọjá. as we are passing this period. Mo gbàdúrà lórúkọ Jésù I pray in the name of Jesus kò ní fi wá sílẹ̀. that he will not forsake Ní àárọ̀ us. yìí This morning, ohun tí a máa gbé yẹ̀wò as we are going to examine, gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé a wà ní àkókò àjíǹde. as you know, we are seeing in the moon of resurrection of Easter. Àwọn bàbá wa bá wa sọ̀rọ̀ ní ìjẹ́jọ́ Our father spoke with us last week nípa bí àjíǹde Jésù Kristi ni ó ti rí. about the reasons for the resurrection of Jesus Christ. Ní òní Today, ohun tí a tún máa gbọ́ what we shall be hearing lórí ọ̀rọ̀ àjíǹde náà ni is on the issue of resurrection. ó ní ó ṣáájú yín lọ sí Gálílì. That he went before you to Galilee. Ó ṣáájú yín lọ sí Gálílì. He went before you to Galilee. Praise the Lord. Hallelujah. A mú ọ̀rọ̀ yìí jáde nínú ìwé Mark orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkeje. This word is taken from the book of Mark, chapter 16, verse 7. Ó ní ó ṣáájú yín lọ sí Gálílì. Say, he goeth before you into Yẹn Galilee. ni pé Jésù Kristi Olúwa That is Jesus Christ our Lord. ó ti sọ àsọtẹ́lẹ̀ ọ̀rọ̀ yìí Has said this nínú ìwé mímọ́. in the book of the Bible. Nínú ìwé Matthew 26 In the book of Matthew, chapter 26, verse 32. verse 32. Ó wí pé Says, nígbà tí mo bá jíǹde when I resurrect, èmi yóò ṣáájú yín I lọ. will go before you. Nígbà tí mo bá jíǹde When I resurrect, èmi yóò ṣáájú I yín will lọ. go before you. A rí wípé Maria Magdalene àti Maria ìkejì We observe that Mary Magdalene and the other Mary tí wọ́n lọ sí ibi ibojì Jésù Kristi. that went to the tomb of Jesus Christ. Ẹnìkan dá wọn lóhùn níbẹ̀ Somebody answered them there. èyí tí ṣe áńgẹ́lì. Who was the angel? Kò sí níbí yìí mọ́, He's no longer here. ó ti jíǹde. He has resurrected. Gẹ́gẹ́ bí ó ti sọ fún yín As he has told you beforehand wípé ẹ lọ that you should go kí ẹ lọ pàdé mi ní and Gálílì. meet him at Galilee. Kí ẹ lọ pàdé mi ní Gálílì. And meet him at Galilee. A rí pé Gálílì
We observe that kí Galilee, ni tó dúró fún? what does it stand for? Gálílì dúró fún nǹkan kan. Galilee stands for something. Gálílì ní pàtàkì orúkọ gidi. Galilee has one important name. Ìdí ni wípé ibi tí a ti bẹ̀rẹ̀ iṣẹ́ àkọ́kọ́ láti kó àwọn ọmọ ẹ̀yìn jọ òun náà ní Gálílì. That is the place that the work to the service to bring together the disciples is the meaning of Galilee. Nígbà tí àwọn ọmọ ẹ̀yìn When the disciples, tí wọ́n ń pa ẹja, when they were fishing, a rí pé Jésù Kristi ṣe alábàápàdé wọn níbẹ̀. that Jesus Christ met with them there. Ó bá wọn wọkọ̀, He journeyed with them in the boat, ó sì ń bá wọn lọ. and he went with them. A rí wípé wọ́n ju àwọn ọmọ sínú We omi, observed that they threw their net into the water, ṣùgbọ́n wọn ò rí nǹkan kan. but they were not able to gather anything. Wọ́n ju àwọn ọmọ sínú omi, They threw their net into the òfo ló mú sea. jáde. They brought out nothing. Torí wọ́n jẹ́ ẹni tó ti ń ṣiṣẹ́ yìí kì í ṣe láti ọjọ́ pípẹ́, òun náà ni wọ́n ti ń ṣiṣẹ́ yìí. They have been doing this work as fishermen for a very long time. Ṣùgbọ́n ó jẹ́ ohun ìyàlẹ́nu fún wọn. But it's a surprising thing that Báwo ló ṣe jẹ́ how come of it ní gbogbo òru yìí? throughout the middle of the A night ṣiṣẹ́, they worked. a kò rí ohunkóhun. They were not able to see Ṣùgbọ́n nígbà tí anything. Ọlọ́run alààyè, But when Jesus èyí tí Christ, ṣe Jésù Kristi, Jesus Christ, ó wà ní ọ̀dọ̀ wọn, when he was with ó them, láti ṣàlàyé fún wọn he explained to them. wípé ẹ sọ àwọn yín sínú ibú. He instructed them to throw their net into the water. Àwọn náà wá fèsì pé nítorí ọ̀rọ̀ rẹ, And they responded that because àwọn of sì the sọ word, sí ibú. they threw it. Ìyanu ṣẹlẹ̀, The miracle happened. wọ́n kó àkókò ẹja. They were able to gather many Ìyẹn ni fish. pé Jésù Kristi fẹ́ mú kẹ̀kẹ́ jáde ń bẹ̀. Jesus Christ wanted to bring out something from Ọlọ́run them. fẹ́ mú kẹ̀kẹ́ jáde ń bẹ̀. God wanted to take something out from them. Láti àwọn ọmọ ẹ̀yìn tí a kó jọ wọ̀nyí. From the disciples gathered, Ìyẹn ni pé bí ẹ ṣe ń pa ẹja yìí o, that is, as you are taking these fishes, kì í ṣeṣẹ́ tí a fẹ́ gbélé yín lọ́wọ́ ni that eléyìí. is not work, that is not the work you are giving. Ṣùgbọ́n iṣẹ́ tá a fẹ́ gbélé yín lọ́wọ́, But the work we are about to giving you òun náà láti máa darí àwọn ènìyàn sí ọ̀dọ̀ Jésù Kristi. is to direct people to Christ. Láti máa wàásù fún àwọn ènìyàn. To spread the gospel of Jesus Christ to the people. A rí i pé iṣẹ́ kejì, The second work òun náà ní iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. is miracles and Èyí tó wonders ṣẹlẹ̀ ní Gálílì. that happened at Galilee. Ohun kan méjì náà ló ṣẹlẹ̀ ń bẹ̀. Two things happened here. Òun náà ní ìgbà tí ibẹ̀ láti kó àwọn ọmọ ẹ̀yìn jọ. That was where disciples were gathered Tí wọ́n ní ẹ máa tẹ̀lé mi. and they were instructed to follow him. Wọ́n sì fi ohun gbogbo tí wọ́n ní, wọ́n sì fi sílẹ̀. And they left everything they had. Wọ́n sì ń tẹ̀lé Jésù They Kristi. followed Jesus Wọ́n ń Christ. tẹ̀lé Jésù Kristi. Followed Jesus. Praise the Lord. Hallelujah. A rí i pé iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu òun náà ní ìgbà tó bá wọn sọ̀rọ̀ wípé ẹ sọ àwọn yín sínú ibú. The miracle thing was when he started that they should leave everything and they did and they followed him and they threw their net into the sea. Ó jẹ́ ìyàlẹ́nu fún wọn. It was a great Pé, surprise. irú ènìyàn wo ni eléyìí? What kind of man is Ẹ this? sọ ọ́ sínú ibú. He just instructed Ìyanu sì so, ṣẹlẹ̀. and miracles came Ògo forth. Ọlọ́run sì fara And the hàn. glory of the Lord Débi pé wọ́n tún manifested. pe àwọn ẹlẹgbẹ́ wọn Instead that they need to call their co-friends pé kí wọ́n ràn wọ́n lọ́wọ́ to assist them láti kó ẹja. to bring up the nets. Ó ní ó ṣáájú wọn lọ sí Says Gálílì. he went before them to Galilee. Àti èmi àti ẹ̀yin You and I, tí ẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run that nínú are ilé. hearing the word of God at all. Jésù Kristi Jesus ó Christ, ṣáájú èmi àti he ẹ̀yin went before us lọ sí Gálílì. to Galilee. Báwo tí ẹ ní orí ọ̀fẹ́ Even if you don't have the ní ọdún opportunity yìí this year láti kórajọpọ̀ to gather ní Gálílì, at Galilee, inú ilé tí a wà, our various kò homes, síbi tí Ọlọ́run ò ti lè bá ènìyàn pàdé, there is no place that God cannot meet kò you síbi tí from. Ọlọ́run ò ti lè bá ènìyàn There sọ̀rọ̀, is no place that God cannot speak kò to síbi tí from. Ọlọ́run ò ti lè ṣe iṣẹ́ àmì àti And iṣẹ́ there is ìyanu. nowhere that God cannot write his Gẹ́gẹ́ bí ẹ ti wà nínú ilé, As you are at your various homes, ẹ fi ìgbàgbọ́ rọ̀ mọ́ ọ̀rọ̀ náà. link your faith with Christ. Ẹ ní ìgbàgbọ́ nínú Jésù Have Kristi. faith in Jesus Bí Christ. ìgbàgbọ́ yín bá ti dúró nínú If Jésù your Kristi, faith is firm, a rí wípé ìyanu Ọlọ́run yóò túbọ̀ máa you ṣẹlẹ̀. see that the miracles of God will continue to Ọlọ́run come. ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu There are ńlá no miracles ní Gálílì. at Galilee. A rí pé ó jẹ́ àṣẹ tí Ọlọ́run tí Jésù Kristi sọ fún àwọn ọmọ ẹ̀ pé ẹ máa tẹ̀lé mi. This was a command that Jesus Christ told the disciples to follow him, Àwọn náà sì ń tẹ̀lé and they obeyed torí his pé ó instruction jẹ́ aláṣẹ fúnra rẹ̀ because he is a great tí ṣe authority, Ọlọ́run alààyè. who is God Almighty. Ẹ já lọ sínú ìwé tí Àfíkà lẹ́sìn fún wa. Let's go to the book. Ìwé Mark That lesson is read. 16. Mark 16.
ẹ bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kẹrin. From verse 4. Nígbà tí wọ́n sì wò ó, Nígbà tí wọ́n sì wò wọ́n rí i pé a ti yí òkúta náà kúrò ó, nítorí pé ó tóbi gidigidi. ó tóbi gidigidi. Nígbà tí wọ́n sì wọ inú ibojì náà, wọ́n rí ọmọkùnrin kan jókòó lé apá ọ̀tún tí ó wọ aṣọ agbádá funfun, ẹ̀rù sì bà. Ẹ̀rù sì bà wọ́n. Áńgẹ́lì yẹn The angel òun náà ló sọ fún wọn was the one that told pé ẹ them, má gbàgbé tó sọ fún yín don't forget what he told you, wípé ẹ pàdé mi ní Gálílì. and meet me at Galilee. Yẹn nípa ẹ̀yin tí ẹ wá wọ̀nyí, That is you that have ẹ come. lọ sọ fún àwọn ọmọ Go ẹ̀yìn rẹ̀ and tell his disciples pé kí wọ́n lọ pàdé Jésù Kristi ní that Gálílì. they should go and meet Jesus Christ at Galilee. Ẹ tẹ̀síwájú. Nígbà tí wọ́n sì wọ inú ibojì náà, Ìkẹfà. okay, 6. Ó sì ní fún wọn pé ẹ má bẹ̀rù. Ẹ má bẹ̀rù Ẹ̀yin wá Jésù ti Násárẹ́tì tí a kàn má gbé tí a mọ̀kàn máa gbélébù. ó jíǹde, Ó jíǹde. kò sí ní ìhín yìí. Ẹ wo ibi tí wọ́n gbé tẹ́ ẹ sí. Kéde. Ṣùgbọ́n ẹ lọ kí ẹ sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti Pétérù pé ó ṣáájú yín lọ sí Ó Gálílì. ṣáájú yín lọ sí Gálílì. Níbẹ̀ ni ẹ̀yin ó gbé rí. Níbẹ̀ ni ẹ̀yin ó gbé rí. Bí ó ti wí fún yín. Bí ó ti wí fún yín. Ẹ rí i pé ẹ lọ sí Gálílì. The instruction, go to Galilee. Ó ní ìkẹ̀kẹ̀ tí Ọlọ́run fẹ́ tí Jésù Kristi fẹ́ fàyọ níbẹ̀. That's something that Jesus wanted to bring out from there. Ẹ lọ pàdé mi níbẹ̀. Go and meet him at Galilee. Hallelujah. Hallelujah. Ẹ jáwé ìwé Matthew Matthew orí ìkẹrin. chapter 4. Matthew orí ìkẹrin Matthew chapter 4, ẹsẹ̀ ìkẹtàdínlógún. verse 17. Láti ìgbà náà ni Jésù bẹ̀rẹ̀ sí í wàásù wípé ẹ ronú pìwàdà Ẹ ronúpìwàdà nítorí ìjọba Ọlọ́run kù sí nítorí dẹ̀dẹ̀. ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀. Jésù rìn létí òkun Gálílì. Ó rí àwọn arákùnrin méjì, Símónì. ẹni tí a ń pè ní Pétérù, àti Áńdérù arákùnrin rẹ̀. Wọ́n ń sọ àwọn sínú òkun. Àwọn tí Jésù Kristi kọ́kọ́ bá pàdé ní Gálílì òun náà ní eléyìí. Those were the two first two that Jesus met at Galilee. Ẹsẹ̀ 19. 19. Ó sì wí fún wọn pé Ó wí fún wọn pé ẹ máa tọ̀ mí lẹ́yìn. ẹ máa tọ̀ mí lẹ́yìn. Èmi ó sì sọ yín di apẹja. Èmi ó sì sọ yín di apẹja ènìyàn. I will make you fishers of men. 20. Wọ́n sì fi àwọn sílẹ̀. Wọ́n sì fi àwọn sílẹ̀ lójú kan náà. Wọ́n sì tọ̀ ọ́ lẹ́yìn. Praise the Lord. Hallelujah. Ó ní èmi ó sọ yín di apẹja Jesus ènìyàn. said, I'm going to make you fishers of men. Ìyẹn nígbà kì í ṣe ẹja lẹ́ẹ̀ máa pa. That is, you're not going to be catching fish. Apẹja But ènìyàn. you'll be fishers of men. Ẹ máa mú wọn wá sí ọ̀dọ̀ mi. Bring them to me. Ẹ máa kéde ìrere fún àwọn ènìyàn You spread the gospel to the people. láti wá sí ìrònúpìwàdà, To come into redemption. láti padà sí ọ̀dọ̀ To come Ọlọ́run back to alààyè. God Almighty. Apẹja ènìyàn Fishers of men. tí kìí ṣe apẹja lásán. Not just ordinary Wọ́n sì fi àwọn wọn sílẹ̀. And they left their Wọ́n nets. fi ohun gbogbo tí wọ́n ní sílẹ̀. They left everything Wọ́n sì ń behind. tẹ̀ ẹ́ lé. And they followed him. Bí èmi àti ẹ̀yin náà ti gbọ́dọ̀ ṣe ní àkókò That yìí. is how you and I ought to do this time. A gbọ́dọ̀ fi àwọn gbogbo tó lè dí èmi àti ẹ̀yin lọ́wọ́ Also sílẹ̀ say, can leave everything that might disturb us. láti tẹ̀lé Jésù And Kristi. follow Jesus Christ. Nínú àkókò tí èmi àti ẹ̀yin ń là kọjá This yìí, time that we are passing through. ìdánwò ni àkókò ìjẹ́ fún èmi àti ẹ̀yin. Time of temptation. Tí èmi àti ẹ̀yin gbọ́dọ̀ jòkó kí á ronú. Now we must sit down and think. Àkókò yìí jẹ́ àkókò ìrònúpìwàdà It is time that we need to think. láti ronú jinlẹ̀, To think deeply. láti yí ara wa wò. To examine ourselves. Ǹjẹ́ mo sì wà nínú ìgbàgbọ́? Am I still in the faith? Ǹjẹ́ mo sì ń tẹ̀lé Jésù Am I Kristi? still following Christ? Ǹjẹ́ mo sì ń rìn ní ọ̀nà Am rẹ̀? I still in his way? Ǹjẹ́ mo sì ń pa òfin rẹ̀ Am mọ́? I still keeping his laws and ordinances? Praise the Lord. Hallelujah. Ǹjẹ́ mo ń pa òfin rẹ̀ mọ́? Am I keeping his Gbogbo laws? àwọn nǹkan wọ̀nyí la gbọ́dọ̀ máa yẹ̀wò ní We àkókò need to tí a wà yìí. examine all these things that we have. Ǹjẹ́ mi ò ti pa ìlànà dà? Have I not go astray? Ǹjẹ́ mi ò ti sẹ́ Kristi? Have I not denied Christ? Nínú ìrìn àjò tí èmi àti ẹ̀yin wà In yìí, the journey that we have. ọ̀pọ̀lọpọ̀ ti padà lẹ́yìn Jésù. Many have forsaken Christ. Ọ̀pọ̀lọpọ̀ ti gbàgbé. Many have forgotten. Ìgbà ìtura ti dé bẹ́ẹ̀ lòmíràn. Time of cover have come to some people. Ó ti mú kí ẹlòmíràn lẹ́wẹ̀sì. And that is why they have become lukewarm. Ǹjẹ́ jẹ́ pé ẹlòmíràn ti di ìdàkudà? Don't you know some people have become something else? Òun tó ti sọ pé òun ò ṣe mọ́. What they have denied Ẹlòmíràn ti padà sínú they ẹ̀ have gone into it again. tó ti bẹ̀rẹ̀ sí ní ṣe é. They have started doing it all over. Èmi àti ẹ̀yin, You and I, ẹ jẹ́ á yẹ ara wa wò. let us examine ourselves. Jẹ́ á wà nínú Kristi. Are we still in Christ? Ǹjẹ́ à ń tẹ̀lé? We follow him? Praise the Lord. Hallelujah. Àwọn ọmọ ẹ̀yìn wọ́n tẹ̀lé Jésù Kristi. Disciples follow Jesus Christ. Wọ́n fi ohun gbogbo tí wọ́n ní And they sílẹ̀. left everything they had. Praise the Lord. Hallelujah. Ní pé kí Jésù Kristi kó tó gòkèrè ọ̀run. Before Jesus Christ ascended to heaven,
a rí pé ní Gálílì yìí At Galilee, òun náà ni iṣẹ́ ìránṣẹ́ ti bẹ̀rẹ̀. the great work started. Ní Gálílì yìí At Galilee òun náà ni Jésù Kristi was where Jesus ló ti fi iṣẹ́ lé àwọn ọmọ ẹ̀yìn lọ́wọ́. that he gave unto disciples the Pípàdé tí information. Jésù Kristi ní kí ẹ pàdé mi ní Gálílì. The appearance of Jesus to the disciples, Ìyẹn ní pé wọ́n fẹ́ fi àṣẹ fún wọn that is, he wanted to give them authority. láti tẹ̀síwájú nínú iṣẹ́ tí a gbélé wọn lọ́wọ́. Go forward in the word they have become. Tòró ti sọ ṣáájú wípé Because he has said beforehand, ẹ kì í ṣe apẹja mọ́. you are no longer fish, Apẹja ènìyàn but onílà ó jẹ́. fishers of men. Láti fún wọn ní àṣẹ To give them authority fún ìjáde lọ. for their great commission. Àṣẹ ìjáde lọ. Their great commission. A fi fún àwọn ọmọ ẹ̀yìn Their great commission láti kéde ìrere. to proclaim the gospel. Láti mú àwọn ẹlẹ́ṣẹ̀ wá sí ọ̀dọ̀ Jésù Bring Kristi. sinners back to Christ. Láti mú àwọn kèfèrí wá sí ọ̀dọ̀ Jésù Kristi. Bring unbelievers. Láti mú àwọn tí ò mọ Jésù Kristi wá sí ọ̀dọ̀ rẹ̀. Bring those unbelievers unto Èmi àti ẹ̀yin náà you and I. a wà nínú ilé lọ́wọ́lọ́wọ́ We báyìí. are at our various homes right now. Má lérò wípé kò kúkú sí nǹkan kan mọ́. Don't say there's no other thing to do. Mo wà nínú ìtura. I am now at peace. Ọmọ rẹ wà ń bẹ̀. Your child is O lè there. wàásù fún wọn. You can preach to your children. O lè jèrè ọkàn You wọn. can win their souls. Nírú àkókò báyìí. At this very period. Ọ̀pọ̀lọpọ̀ ní òmọ Kristi. Many of your children Nínú are àwọn not ọmọ tí èmi Christ. àti ẹ̀yin bí. Among our children. Ọ̀pọ̀lọpọ̀ ní òrìn nínú Kristi. Many are not working the will of Ọ̀pọ̀lọpọ̀ ní God. òṣè ìfẹ́ Kristi. Many are not doing the will of God. Ọ̀pọ̀lọpọ̀ ló rìn bó ṣe wù ú nínú Many ayé. are just treading the path as they like. Àsìkò ní fún èmi àti ẹ̀yin. It's time for you and I, Bàbá àti ìyá father and mother, àti àwọn ọmọ. and the children. Àsìkò tí ẹ lè fi ara yín papọ̀ This rèé. is time you can call yourselves together. Tí ẹ lè ṣe àkàwé nínú ọ̀rọ̀ Ọlọ́run alààyè. That you can fellowship in the word of God. Láti yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò. To examine the word of Láti fi God. ọ̀rọ̀ Ọlọ́run yí ara yín. And to examine it. Láti bi àwọn ọmọ léèrè. And to ask the children. Ibi tó kà yẹn báwo ló ṣe yí ọ How do sí. you understand the place you have read? Ẹ wá túmọ̀ rẹ̀ láàrin ara Now yín. give interpretation. Ìyẹn ni pé kí Jésù Kristi kó lè wà láàrin yín. It is for Jesus to be in your Kẹ́ ẹ má bàa padà sẹ́yìn. so that you don't go astray. Kẹ́ ẹ má bàa padà So sẹ́yìn. that you don't go back into your Kí èròkèrò má bàa wọnú So ayé that yín. evil thoughts will not come into Ọ̀pọ̀lọpọ̀ ní èròkèrò ti wọnú ẹ̀ báyìí. Many people are evil thoughts have come into their lives. Ọ̀pọ̀lọpọ̀ ti padà lẹ́yìn Kristi. Many are forsaking Christ. Nínú àkókò tí a wà At lọ́wọ́lọ́wọ́ this yìí. period. Mo gbàdúrà ní orúkọ Jésù. In the name of Jesus Bí a ti wà Christ. nínú ilé mi, So we are èmi àti ẹ̀yin, you and a I ò ní padà lẹ́yìn Kristi. shall not deny Jesus. Ó yòówù tó lè pé wọ́n mú èmi àti ẹ̀yin padà. Whatever that will discourage us from following Jesus, Ọlọ́run yóò gbà lọ́wọ́ the wa. Lord will destroy totally in Jesus' name. Hallelujah. Hallelujah. Ẹ jẹ́ lọ sínú ìwé Matthew Let's go to the book of Matthew, 28. chapter 28. 19 to 20. From verses 19 to 20. Nítorí náà ẹ lọ, Nítorí náà ẹ lọ. ẹ máa kọ́ orílẹ̀-èdè gbogbo. Nígbà Jésù Kristi fún wọn ní àṣẹ. Jesus Christ give them the authority. Tí ẹ bá wo òkè, ó ní ẹ wo ẹsẹ̀ ìkẹtàdínlógún. 17. Nígbà tí wọ́n sì rí i, wọ́n forí balẹ̀ fún Wọ́n forí balẹ̀ fún. ṣùgbọ́n àwọn mìíràn ṣiyèméjì. 18. Jésù sì wá, ó sì sọ fún wọn Ó sọ fún wọn wípé wípé gbogbo agbára gbogbo agbára ní ọ̀run àti ní ní ọ̀run àti ní ayé ni a fi fún mi. lé àti fi fún mi. Nítorí- Ìyẹn ni pé láti fún wọn ní agbára ìjáde lọ. It is to give them the power for the great commission. Láti fún wọn ní agbára ìjáde lọ. Give them power for them to go out Láì bẹ̀rù, without fear, láì fòyà. without any Kí fear, wọ́n lè jáde pẹ̀lú ìgboyà. so that they can go out boldly, Láti wàásù ìrere Ọlọ́run preach náà. the gospel of Jesus Láti Christ, jèrè ọkàn. and to win souls, Kí ẹ̀rù má bàa bà so wọ́n. that they will not be Àṣẹ afraid. ìjáde lọ. This authority Òun náà gave ni Jésù Kristi fún wọn. and the authority Jesus Ní Christ Gálílì. gave at Galilee. Ẹ pàdé èmi níbẹ̀. Meet me at Galilee. Màá bá yín pàdé. I will meet with Kí you lè there. fi àṣẹ fún yín. Just give you authority. Àṣẹ ìjáde lọ. The authority to go Èyí tí forth. ayé òfin ní rí yín mú. That people of the world never Èyí tí will òkùnkùn òfin ní rí yín mú. That people Èyí tí àwọn ẹ̀mí òkú fi máa tẹríba fún and yín. those in the darkness will not Ó empower fún wọn ní you. àṣẹ ìjáde lọ. Jesus gave them the authority. Ẹ máa kà lọ. Nítorí náà ẹ lọ, ẹ máa kọ́ orílẹ̀-èdè gbogbo, kí ẹ sì máa bámtísì wọn ní orúkọ Baba, Ní orúkọ Baba. àti ní ti Ọmọ, àti ní ti Ẹ̀mí Mímọ́. 20. Kí ẹ máa kọ́ wọn Kí ẹ máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo. láti máa kíyèsí ohun gbogbo. Ohun gbogbo tí mo ti pa ní àṣẹ. Ohun gbogbo tí mo ti pa ní àṣẹ fún yín. Ẹ sì kíyèsí. Ẹ kíyèsí. Èmi wà pẹ̀lú yín. Èmi wà pẹ̀lú Ní yín ìgbà gbogbo. ní ìgbà gbogbo. Títí ó fi dé òpin ayé. Bí èmi àti ẹ̀yin ti wà nínú ilé mi, As you and I at our various homes, Kristi ní èmi wà pẹ̀lú yín Jesus Christ said he is with us. ní
gbogbo all the time. níbikíbi tí ẹ bá bá ara yín Whenever you meet yourselves, tí ẹ ń wàásù ìrere and Jésù you Kristi preach the gospel of èmi Jesus wà Christ, pẹ̀lú yín. Jesus is with us. kò sí ohun tí yóò ṣe yín Nothing will happen ẹ to us. wàásù ọ̀rọ̀ náà Preach the word. ẹ jèrè ọkàn fún Win mi souls for yẹn fún Christ. Kristi Win souls for Christ. iṣẹ́ tí a gbẹ́lẹ̀ mi àtẹ̀yìn That lọ́wọ́ is rẹ̀ the work we have been commissioned. a lè má ní orí ọ̀fẹ́ láti jáde We may not be privileged to come ṣùgbọ́n out. àwọn ọmọ wa àti àwọn alábàágbélé wa Our children and neighbors, a lè wàásù ìrere Jésù we Kristi may fún wọn preach the word of God to them. láti jèrè ọkàn To wọn win their souls. nínú àkókò tí èmi àti ẹ̀yin wà This yìí period that we are. lọ́nà báwo In which ways? nínú ohun tí a ní In what we a have. lè fi wàásù ìrere We may preach the word of láti God. fi fún wọn To give unto láti them. jèrè ọkàn To wọn win their souls. láti mú wọn wá sí ọ̀dọ̀ And to Jésù bring Kristi them back to Christ. kí wọ́n lè dá Jésù Kristi mọ̀ So that they can a ti recognize gbé iṣẹ́ lé wa lọ́wọ́ we have been a commissioned. ti fún wa ní We àṣẹ are given the authority. àṣẹ ìjáde lọ The authority to go èyí tó forth. òfin ní bẹ̀rù That will not be táàbù lè afraid. wàásù pẹ̀lú So ìgboyà that you'll be able to. Jésù Kristi fún àwọn ọmọ ẹ̀yìn Jesus gave unto the èmi church. àti ẹ̀yin náà You and I. tá a ti jẹ́wọ́ Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà Jesus Christ as a ti fún èmi àti ẹ̀yin náà ní àṣẹ He has given us the fún ìjáde lọ. authority to go forth. mo gbàdúrà lórúkọ Jésù I pray in Kristi the name of Jesus. Ọlọ́run yóò ràn wá The lọ́wọ́ Lord will help us. mo ní Amen. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ Amen. láti lè ṣe èyí To do it. praise the Lord Hallelujah. ní àkókò tí èmi àti ẹ̀yin ńlá kọjá This yìí period as you and I are, orí ọ̀fẹ́ púpọ̀ la ní we have great privilege láti lè wàásù Jésù to Kristi preach the gospel of Jesus mo gbàdúrà Christ. lórúkọ Jésù àkókò coronavirus tí èmi àti ẹ̀yin wà Pray in the name of Jesus this time of Jésù yóò gbé wa COVID-19, borí the Lord will make us to ayé fẹ́ ọ̀tá kọ̀ whether the people of the world likes or a not, ó tún ní ìkórajọpọ̀ we shall have gathering láti tún together, jọpọ̀ máa sin Ọlọ́run alààyè worship the Lord kì í together. ṣe báyìí ni ó máa rí We lọ shall not go like this. kì í ṣe báyìí ni ó máa rí We lọ shall not continue like this. ọ̀pọ̀lọpọ̀ ti sùn Many have slept. ẹ jẹ́ á jí Please let's wake from our ojú slumber. oorun. From our slumber. Ọlọ́run yóò ràn wá The lọ́wọ́ Lord will help us. praise the Lord Hallelujah. àwọn kan kọ́ mi ní ilẹ̀ Haúsá wọ́n ní bó lọ́dọ̀ wá bí ti rí mo ní The Lord called our Father to ask how it is mo here. láti ṣèṣì ń sìn ó ti ń súnmọ́ oṣù méjì báyìí wọ́n ní mo ní chọ́ọ̀chì wà ní títì ni So then, wọ́n láwọn sì ní wọ́n láwọn sì ní orí ọ̀fẹ́ not be able to gather together wọ́n sì in lọ church. sí church But they said they have the privilege wọn of gathering in àti the church. sọ pé káwọn ṣe kéde o káwọn wà sí They church are not giving them that law to not to attend church ẹ wo service. ohun tí à ń là kọjá Look at what we are passing through ní orílẹ̀-èdè yìí in this nation. àwọn kan ní orí ọ̀fẹ́ Some are privileged láti lọ to gather together àwọn kan ò in ní church, orí ọ̀fẹ́ and some do not. láti lọ mo gbàdúrà lórúkọ Jésù Pray in the name of Jesus. Olúwa yóò mọ gbogbo sí ibù That Lord will bring everything back to normal in Jesus' name. praise the Lord Hallelujah. tá a bá gbé ẹlòmíràn lọ sí ilẹ̀ Haúsá báyìí Some people, ministers of God, are ìjọ ọ̀kan máa sọ transferred. náà ni pé kí ló ń ṣe kí ló ń ṣe They will not like it. àwọn bàbá wa bí àwọn náà ti lọ sọ Our Father has once been there. àbí bẹ́ẹ̀ kọ́ àwọn náà ti lọ sọ ṣùgbọ́n ẹlòmíràn tó bá gbé lọ ní ẹ fẹ́ lọ pa mí Transferred ẹ fẹ́ lọ there. pa mí They will not like it. èèyàn náà ló wà níbẹ̀ People are there. èèyàn ó faradà náà ni You need to bó bá endure. dẹ̀ tó pẹ́ ìsìnkú padà tó ṣe kéde o àtó That wà person will transfer to Ọlọ́run ló ràn wá lọ́wọ́ Amen. kò síbi tí wàhálà ò sí There's no place that kò síbi tí ìdààmú ò sí there's no place ṣùgbọ́n tí èmi àti ẹ̀ bá ní ìgbẹ́kẹ̀lé But if you have a nínú trust Jésù in Kristi God, a ó lọ a ó dẹ̀ ṣe àṣeyọrí a ó lọ a ó dẹ̀ padà and come back. mo gbàdúrà lórúkọ Jésù In the name of Jesus, àjíǹde Jésù Kristi the restoration of kò ní Jesus jẹ́ ìdálẹ́bi Christ fún wa will not be a mo ní kò ní jẹ́ ìdálẹ́bi fún wa Amen. ǹjẹ́ o ṣe tán Are you ready láti lọ kéde ìrere to spread the gospel? ǹjẹ́ èmi àti ẹ̀yin ṣe tán Are we ready láti lọ kéde ìrere to spread the gospel? iṣẹ́ tí Jésù Kristi gbélé The alọ́wọ́ word that has been commissioned to ǹjẹ́ o ṣe us. tán láti ṣe Are you ready? àyè wà fún ọ There is enough space nínú for ilé tó ń gbé you in your homes. àyè wà fún ọ There is enough time àwọn for you. ẹlòmíràn lè ṣe wá sí ọ̀dọ̀ rẹ People might come to fi you. Jésù Kristi lọ̀ wọ́n Tell them about wàásù Jesus. Kristi fún wọn Preach to them. jèrè ọkàn wọn And win their fún Jésù souls Kristi from Jesus Christ. ṣé èmi àti ẹ̀yin ṣe tán láti lọ Are we all ready to go? láti lọ ṣe Are we ready? ẹ má jẹ́ kí ẹ̀rù ó bà wá torí pé Jésù Kristi ó ti fún wa ní àṣẹ ìjáde lọ àṣẹ ìjáde lọ Jesus Christ has given us the authority to go out. hallelujah Hallelujah. ṣé èmi àti ẹ̀yin ṣe àkò ní padà sẹ́yìn You and I, are we not going back? bí a ti wà nínú ilé èdè As we as our very ṣé ò ní padà sẹ́yìn I hope you will not bó o go ṣe wà back. nínú ilé èdè As you are ṣé ò ti sọ ìgbàgbọ́ nù I hope you have not lost bó o your ti faith. bó o ti wà nínú ilé èdè You are at home. ǹjẹ́ o ò ti gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run Have you not forgotten the word of God? ohun tí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe lónìí What many people are doing nínú today ilé in their homes, ìṣe kí wọ́n gbé ọ̀rọ̀ Ọlọ́run instead of them to
the ló máa yí ọ̀rọ̀ Ọlọ́run wò, to search the ló máa scriptures, gbàdúrà pẹ̀lú àwọn ọmọ àti bàbá. pray with the children. Ohun mìíràn ni wọ́n ń ṣe, ohun tí ò ní ìtumọ̀ ni wọ́n ń ṣe, ohun tí ò fi ògo fún Ọlọ́run, òun náà ni wọ́n ń ṣe. Ẹ jẹ́ á yí padà nírú àkókò báyìí. Ìgbà òtọ́ lọ bí òréré. A ò mọ̀gbà tí Jésù Kristi lè ṣe kíní, ó lè dé. Jesus can come at any time. Ó lè dé ní àkókò tí a wà He yìí. may come at this very Inú time. ilé tí ó wà yìí tó bá dé bá ọ, If he comes at the time you tó bá are, dé bá èmi náà, if he comes, níbo ni ó yọjú sí? where are we going? Níbo ló ń yọjú sí? Where will you Ẹlòmíràn níṣẹ́ ló ń yọjú lé káàkiri. Many are just going from home Ẹjọ́ ni yóò máa tò kiri. no gossiping. O kò sí àǹfààní kankan nínú ẹ̀. It has no. Kò sí ohun tó lè gé nínú ẹ̀. There's nothing you can gain. Ohun tó ibi tó ti lè gé náà ni pé kó jòkó kó ṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run ara Where you yìí. can have gains is for you to sit down and examine the word of God. Ètò tó lè pè ọ náà nìyẹn. That is what can be of Ó ní ó ṣáájú wọn lọ sí Gálílì Yes, he went before them to Galilee. láti fún wọn ní àṣẹ ìjáde lọ. He gave them authority to A fún àwọn ọmọ yìí ní àṣẹ ìjáde lọ. He gave the authority for Ìyanu the ṣẹlẹ̀. disciples to go out and miracles happened. Ògo Ọlọ́run farahàn. And the glory of the Lord was manifested. Wọ́n lọ pẹ̀lú ìgboyà. They went with boldness. Wọ́n jèrè ọkàn And fún they Kristi. won souls for Jesus. Kí ni èmi àtẹ̀yìn náà ó sọ What are we going to say nígbà tí Jésù Kristi bá dé? when Jesus shall come again? Pé kí ló ṣe fún mi? What have you done for me? Kí ló jèrè fún mi? What have you done for me? Kí èmi àtẹ̀yìn kí wọ́n bá dàbí àwọn wúndíá mẹ́wàá. So that you and I will not be as those five virgins. Márùn-ún ṣe ọlọ́gbọ́n. Five were wise Márùn-ún ò ṣe ọlọ́gbọ́n. and five were foolish. Torí wípé wọ́n jòkó tẹ́tẹ́rẹ́. They sat at Wọ́n rẹ̀wẹ̀sì. they were looking, Wọ́n sinmi they rested nínú ọkàn wọn. in their hearts. Jésù ò tí ì dé. Ṣùgbọ́n àwọn márùn-ún wọ́n múra sílẹ̀. The other five prepared. Àtẹ́nìtà ìwé Jésù yẹn lè dé. Jesus Christ can come. Bàbá yẹn lè dé. That father can Wọ́n wà ní come. ìmúra sílẹ̀. They were prepared. Wọ́n dẹ̀ lọ pàdé rẹ̀. And they went to meet Ṣùgbọ́n àwọn him. márùn-ún But those five foolish ṣe ones, aláìgbọ́n. Mo gbàdúrà ní orúkọ Jésù. pray in the name of Jesus. Bí èmi àtẹ̀yìn ti ń la àkókò yìí lọ, As we are passing this period, Jésù yóò kó wa yọ. the Lord will be with us. Mo ní Jésù yóò kó wa The yọ. Lord will be with us. Ọlọ́run yóò gbà wá. The Lord will save us. Láìpẹ́ láì jìnnà, Very soon, Ọlọ́run yóò palẹ̀ coronavirus everything yóò will palẹ̀ be rẹ̀. cleared out of the land. Ẹ jáde ká gbàdúrà. Let's rise and pray. Ẹ já sọ fún Let Ọlọ́run. us tell the Lord, Olúwa, Lord, nírú àkókò yìí, at this very time, ẹ̀mí mímọ́ Holy Spirit, kó mi fún ẹ̀mí mọ́ rẹ̀ fill me with your power and spirit láti lè máa ṣe àṣàrò to deliberate nínú ọ̀rọ̀ rẹ̀ in your words, kí n má bàa padà so sẹ́yìn. that I don't go back. In Jesus' Ó yá, name. àdúrà. Let us open our mouth Ní and orúkọ pray. Jésù. In the name of Jesus. Lord, Lord, everybody tell me, Lord, give me your power, give me your spirit. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní agbára Jésù. Ọlọ́run ìgbàlà wa ṣe láti fọpá àti ìfún orúkọ yín. Orúkọ ẹ dá wa sí. Orúkọ ẹ kà wá jẹ. Ẹ fún alóore ọ̀fẹ́ àti àǹfààní láti jẹ mánà ọ̀rọ̀ yín. Ọlọ́run a dúpẹ́ o. Orúkọ ọ̀pọ̀ ló ti kú, ọ̀pọ̀ ló ti ṣègbé. Àwa rẹ̀ níwájú yín, ẹ̀yin tẹ́ fún lórí ọ̀fẹ́ nìyí. Gẹ́gẹ́ bí ìjọ, gẹ́gẹ́ bí ẹnìkọ̀ọ̀kan wa, gẹ́gẹ́ bí ẹbí àtàrà, Ọlọ́run ò ṣe, Ọlọ́run gbọ́ ọpẹ́ wa. Ní orúkọ Jésù, Ọlọ́run gbà ní wa. A dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ iyebíye tó tún wọ́n sí wa lónìí. Wípé kí a lọ pàdé ìwọ Ọlọ́run ní Gálílì. Ọlọ́run a yìn ọ́ lógo. Orúkọ òkà wáyẹ fún ti Gálílì tọdún yìí. Òjá ti dẹni ègbé. Òjẹ́ ká dẹni àtànù. Òjẹ́ kí a ti gbé wa gbè. Ọlọ́run a yìn ọ́. Ọlọ́run ò ṣe. Ọlọ́run gbọ́ ọpẹ́ wa. Jésù ọmọ Ọlọ́run gbà yín wa. Ìjọ ọ̀rọ̀ rẹ tí a gbọ́ ní tòní. Ọlọ́run lórúkọ Jésù Kristi. Ọ̀rọ̀ rẹ jẹ́ ó yé wa sí. Ọ̀rọ̀ rẹ jẹ́ ó yé wa sí. Ẹ̀mí mímọ́ tá fi máa tẹ̀síwájú, tá fi mú ọ̀rọ̀ rẹ lò, tá fi rìn nínú ọ̀rọ̀ rẹ lórúkọ Jésù. Ọlọ́run fi fún wa. Bàbá ayérayé wa bí onírú àkókò tí a wà lórúkọ Jésù. Àtijọ́ Ọlọ́run, àtẹbí àtará, àtìdílé wa gbogbo. Ọlọ́run gbé wa lọ ní orúkọ Jésù. Ọlọ́run gbé wa lọ. Òye ọ̀rọ̀ rẹ lórúkọ Jésù. Olúwa fi yé wa sí. Bàbá nínú wa Kristi má jẹ́ àkúrò. Ẹ̀mí tó ń tẹ̀síwájú sí. Ẹ̀mí tó ń di ìgbàgbọ́ wa mú nínú àkókò yìí ní orúkọ Jésù Kristi. Ọlọ́run fi fún wa. Ọlọ́run gbogbo àjàkálẹ̀ àrùn tó ń káàkiri gbogbo àgbáyé lórúkọ Jésù. Nítorí orúkọ rẹ àti àánú rẹ lórúkọ Jésù. Ọlọ́run mú wọn kúrò. Ọlọ́run gbà wá. Ọlọ́run ṣàánú fún wa. A ó máa dúpẹ́. Ìránṣẹ́ rẹ tí o lè fún wa lórúkọ Jésù. Ọlọ́run agbára àti okun. Agbára àti okun. Ọlọ́run fi fún wa. Mú wọn tẹ̀síwájú. Jẹ́ ká jẹ ní iṣu. A ó máa dúpẹ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Orí ìsìn wa lénìí, ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Tí orí ọ̀fẹ́ bá ti wà pé ká kóra jọ papọ̀ ní ọjọ́ mẹ́jọ fún ìsìn àkọ́kọ́ nínú oṣù karùn-ún, a jẹ́ wípé a ó gbára Olúwa. Ṣùgbọ́n tí ò bá ti sí orí ọ̀fẹ́ láti kóra jọ pọ̀, a jẹ́ pé ní ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún
a ó gbàrà Olúwa kí àlàáfíà Ọlọ́run kó máa bá wa gbé. We are bringing this service to a close as we sing from CAC Gospel Ijebu in number 626. Àwọn ìsìn wá sí ìpamọ́ nígbà tá a máa kọrin nínú ìrere tìjọ Apostolic Kristi orin okòólélẹ́gbẹ̀ta-lé-mẹ́fà. Àlàáfíà kí o wà bí àlàáfíà ni. Nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan, ojú rere rẹ̀ kì í padà kì yóò sí nǹkan. Ìdámẹ́wàá má sì gbàgbé láti san fún Ọlọ́run kí Olúwa kó rẹ̀ ìbùkún rẹ̀ sí wa. Àkọ́mọ̀nà. Ìwé wòlíì Àìsáyà orí karùnléní-ogójì ẹsẹ̀ 22. Kọjú sí mi kí a sì gbà yín là gbogbo òpin ayé nítorí èmi ni Ọlọ́run kò sí ẹlòmíràn. Kí oore ọ̀fẹ́ Jésù Olúwa wa kí ó máa bá wa lọ kí ó sì máa bá wa gbé kó dì wá mú dé òpin kí ẹsẹ̀ ìgbàgbọ́ wa kó má ṣe yẹ̀ láti ìsinsìnyí lọ àti títí láéláé. Àmín. Hallelujah alámẹ́ta ní ìdókò. Hallelujah. Hallelujah. Hallelujah.